wọ́n protest on behalf of Palestine láti Ìwó. Ohun táwọn fẹ́ máa ń claim ni pé àlè Muslim àkùlè Muslim, pé Mùsùlùmí àti Mùsùlùmí ọmọ ìyá ni wọ́n. Mùsùlùmí àti Mùsùlùmí ọmọ ìyá ni wọ́n. Ọmọ Palestine gangan ọmọ Palestine sórójú àti gbé cardboard kan pé à ń protest o. Ọmọ Palestine tó lè rojú ráyè gbé placard yẹn ó nídìí àwọn yẹn ẹ mọ̀ wípé òròmọ ìdíyẹ Mufti Ìwó kò mọ Benjamin Netanyahu. Àwọn Palestine ló mọ Netanyahu. Ó dàbí Mufti Ìwó yóò mọ nǹkan tó wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Benjamin Netanyahu yìí. Mufti Ìwó ẹ wo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Ṣẹ́tìrì àwọn yẹn ò ṣe é bọ́n wọn ò lè bẹ́ sí Benjamin Netanyahu. But wọ́n máa wọn nǹkan jọ lówó. Ẹ̀mú kó tó wá ń bí mi inú ibi tí ilẹ̀ ti dá òun ni Mufti ti lè máa protest. Àwọn ibi tó ìṣẹ̀kọ̀ gba bí ojú ogun lọ wọn ò gbójú ogun lọ ibi tí ò ti sógun lọ sí protest. bí gàtàn dẹ́rù àtàwọn bí ni wọ́n fẹ́ máa dẹ́rù àtàwọn bí ni ó yá iṣẹ́ kí ni protest tí wọ́n ń protest nílẹ̀ ibi tí wọn ò ti jà tí Netanyahu tẹ̀ ń sọ ògbó kan wá rí o. Nǹkan tó jẹ́ ń bí mi inú. kí iṣẹ́ kí protest fẹ́ ṣe. Mufti eléyìí yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀yìn àti ta lọ́lọ́run sí o. Ẹ jọ̀ọ́ ẹ má lọ fa jọ̀bọ̀dọ̀ wá bá wa àtàwọn àbí o. Nítorí Benjamin Netanyahu yẹn ó ní mísàì kan tó bá ti trace èèyàn bí ẹ̀yin ṣe jẹ́ Mufti Ìwó yẹn tẹ́ bá fẹ́ lọ kí á lù wàlà mísàì máa trace yín lọ báyìí. Kẹ́yà lọ́dọ̀ ìyá ló jẹ tẹ́lẹ̀ jẹun mísàì máa dó síta ni ibi táwọn pípì yẹn ní ẹni science wọ́n ní technology. ṣé ẹ̀sùn àbẹ̀ pé wọ́n sọ pé gbogbo wa ọmọ ìyá ni wọ́n ewúrẹ́ ilé Mufti ni o ọba àlù Mufti ni o tó wá ju àtọ̀míìkì sí tí kí ló kọ́ bá ní Mufti. òun lẹ̀ ń jọ Mufti Ìwó yìí ṣé Netanyahu ni wọ́n pè kó fi talọ́lọ́run lọ parókò fún ẹjọ́ Netanyahu broda bí o sí bẹ́ẹ̀ o. èmi ò mọ̀ parẹ́ o Mufti ni o òun àtọ́ba rẹ̀ lù wọ́n èmi ò mọ̀ parẹ́ Netanyahu dákun sáàmọ́ gbọ́dọ̀ Ìbàdàn ẹ wá kọ́mpáàdì Mufti ni ẹ wá. Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n tó bá porí akọni wọ́n máa fi dà lálẹ́ ga ìyẹn gbọ́dọ̀ porí Benjamin Netanyahu ìyẹn gbọ́dọ̀ fi dà lálẹ́ ìyẹn gbọ́dọ̀ yìnbọn sókè pàpàpà. plé ló pè ọ̀rọ̀ Bákàrì ti gbé kí ló pè protest iṣẹ́ kí protest ẹ̀ fẹ́ ṣe. Gbogbo Arab country wọ́n fèsì ọ̀gbẹ́ni wọn ti dààmú. ìwọ tó Bákàrì Nàìjíríà nígbà ó ti jẹun tó ti yó tó ti fẹ́ lẹ́yà sún tán. ìwà yẹn kó ti jẹ́ ó ti yó ó ti fẹ́lẹ́ ó ti dàbí ara lọ́dọ̀ ẹlẹ́yà ó yó ni ọyọ̀ pani ó yọ̀ dání yẹn mọ̀jọ̀. Benjamin Netanyahu tó ń jagun mọ̀jọ̀ ó ń yọ̀ ni. Benjamin Netanyahu kò yọkùn nínú protest tí mo rí kí wọ́n gbé plata àwọn ọlọ́yọkùn yìí èèyàn tó bá dé yọkùn ní kọ́ gbówó fún kọ́ máa lọ gbé bọ́ọ̀bù fún o kọ́ máa lọ gbé bọ́ọ̀bù fún ẹ tó yọkùn. nísìnyí. àwọn olóye yín tó ń ṣeun ẹ mọ bígbà tí ẹntì bàálù tó ti fò kẹ́nìkan wá lòdì sáré wọ́n juwọ́ sára òkè òun sórí ìwọ tó ń juwọ́ báyìí bá ti wọ́n sí gbà yìí bẹ́ẹ̀ lọ́wọ́ Mufti ó ń wá bóyá àwọn ará recognition bóyá àwọn ará bẹ̀rù bóyá wọ́n ti ẹ̀rọ òun wọ́n gbowó fún un torí ìmọ̀ àbí akínú tìmọ̀ tó ṣe nísìn ṣé àpè ààrẹ tiwa kókó àwọn ọmọ Nàìjíríà ká lọ support wọn ni sáráàbù ọ̀yá àwọn tó jọ sí ẹ̀bọ́dà àwọn Jordan àwọn kìrìtà lọ sí ẹ̀bọ́dà àwọn Iran tó yọ sí ẹ̀bọ́dà. Iran ti lọ gbé lórí Benjamin Netanyahu yẹn. àwọn yẹn ò gbé plákàdì o àwọn tó yọ sí ẹ̀bọ́dà àwọn yẹn wọn ò fún wọn lásàlọ́mù wọ́n ti kúrò sí bọ́dà wọn. ẹjọ ọ̀nà wọn gbà kàwá àbúrò àjọṣe ẹ̀bọ́dà. ẹ̀yin tẹ́ ń wò wá ṣé Olúwa ọjọ́ Mufti torí tí wọ́n bá ń rìn sí bí wọ́n máa wẹ̀yìn torí níta ìní o. ẹni tó burú jù nìyẹn àwọn tó yọ sí ẹ̀bọ́dà wọ́n ti bọ́dà wọn wọn ò fún lásàlọ́mù àwọn Jordan kò tẹ́yọ sí ẹ̀bọ́dà Egypt tẹ́yọ sí ẹ̀bọ́dà wọ́n ti bọ́dà wọn ò gbé plákáàdì ìkan wá láti bí ìwà Yorùbá ti lọ wọn ti bọ̀ Yorùbá sọ wípé tíyàn bá yó tán á máa wá bẹ́kùnbẹ́kùn kan lélẹ̀. tó yá ẹ náà ní ìfẹ́ wọn bẹ́ẹ̀. elò Netanyahu ní bẹ́kùn ó máa destroy gbogbo bọ́ọ̀tì. bẹ́ẹ̀ destroy. ẹjọ eléyìí sọ̀rọ̀ religion mọ̀ sí à ń bẹ ó yá Mufti Ìwó ẹjọ máa kọ lẹ́tà sábùkù ẹnitẹ́ lọ kọ bòbó yẹn ò gbádùn o Benjamin Netanyahu ó kàn náwó ó náwó ni wọn ò rí ó náwó sẹ tó wà ní bàálù ni Mufti náwó sẹ tó wà ní bàálù ni wọn ò lè rí ó náwó sẹ tó wà ní bàálù ni wọn ò lè rí
mo sì mọ̀ pé tí mo fi ṣe yìí táyé pé bí ó ń ṣàṣe kan ló ṣe àbí kírísítẹ́nì ló ṣe ni bẹ́ẹ̀ni wọ́n ti fìyà jẹ bẹ́ẹ̀ni torí nílùú ibi tí o ti ṣogun báyìí sọ pé ìlú tó yìí ogun mélòó la jà ń lu yìí nílùú ibi tí o ti ṣogun ogun Biafra gọ̀ọ́sẹ̀ tí o wá ń kọ lẹ́tà ogun tó wá ń pè plákáàdì ìdí báyìí nílùú ìlú tó le tó yìí ogun mélòó la ti jà ń lu yìí bóyá tó máa sọ̀rọ̀ ogun bẹ́ẹ̀ rò bóyá ó dàbí èyí ó dàbí ẹ̀kọ́ ó dàbí kábáyàwó ẹni sòkè yẹn ọrùn wà lọ káwọn àwọn ọmọ tẹ́ kó máa ṣiṣẹ́ àwọn òkú ọ̀la ti wá ó wá ń kó wọn wọ́n ní kí wọ́n ìkan tẹ wà ní fídíò yẹn tó ń gbẹ́sẹ̀ báyìí mo pé ṣé bọ́ọ̀bù lélẹ̀ fẹ́ bá jẹ́sẹ̀ ni tó ń ṣe báyìí Netanyahu ní wá sójú ogun bọ́ọ̀bù eruku lẹ́ máa rí tí gbogbo yín máa kú Netanyahu ẹ lọ́wọ́ Netanyahu Benjamin Netanyahu ṣé ìgbà mi ní. erépa ló pè erépa Mufti erépa ló pè erépa ló pè erépa ló pè ọ̀rọ̀ Palestine yẹn àwọn kan gbọ́ rédíò erépa ni wọ́n pè tí ó ti jó erépa lójú wọn. àwọn kan kú lójú ogun. àmọ́ Mufti ẹlẹ́ni jẹ̀bẹ̀rẹ̀ àmọ̀ràn tẹ́mi ò fún ọ rèé ìwọ tó bá nídìí owó transport owó tó fi gbé bàálù owó flight yín fún ọ gbéra rẹ gidi gan kọ ọmọ lọ Palestine àlè mùsùlùmí ṣe wọ́n mọ̀ yáyín ni èyí ló flight ẹ pé nọ́mbà mi mà fún ẹ. kò ju ẹ lọ o gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fàjọgọdì wá sílẹ̀ Yorùbá àbí sí Nàìjíríà a ò fẹ́ o èèyàn tó bá fẹ́ protest fún Palestine kó gba visa Palestine kó lọ síbẹ̀ yíyẹn gọ́gọ́ la máa fi mọ̀ wípé show solidarity fún wọn kò yẹ pé bí ẹ máa wà nílẹ̀ tó wà peaceful ẹ máa sọ pé ẹ support dò ẹ tún jẹ́ kí ìyà jẹ wọ́n níbi tó wà ní ẹ lọ máa tún lọ máa jẹ ẹ lọ ẹ̀yin tí Akede àti Talọ́lọ́run ó pọ̀.